ẹ ká sọ̀rọ̀ kábíyèsí. ẹ ká sọ. afẹ́kẹ́ bá wa dábìlẹ̀. orúkọ mi ni ọlá usman oyetunde azeez alága rẹ̀ ti ilẹ̀ àgọ́ rẹ̀. a rí ní òde lónìí níbi ọdún ààrẹ aláwọ̀. kí ni ohun tí ẹ lè bá mi sọ láti rí níbi ọdún yìí. ọdún yìí ga púpọ̀. ọdún yìí jẹ́ ọdún ìṣẹ̀ǹbáyé tí àwọn ààrẹ fi rẹ́tí àwọn bàbá wọn. ó sì dáa púpọ̀ torí pé ó ń gbé àṣà wa lárugẹ àti ìṣe ilẹ̀ Yorùbá. ó dẹ̀ tó ń jẹ́ kí àjọṣepọ̀ wà láàrin ọba àti àwọn ará ìlú. tó a kí ọba Gbẹ́ngà Àdìgún ó gbìyànjú síbi tó jẹ́ àrò fún àgbàgbà rẹ̀ láti gbé àṣà àti ìṣe ìlú òfìdí lárugẹ. ẹ ṣeun bàbá ìyẹn afẹ́kí ẹ̀rọ òwúrò gẹ́gẹ́ bí orí adé ọba ààrẹ aláwọ̀ kẹ́yìn. inú mi dùn púpọ̀ láti wà nílé ni because èmi àti ààrẹ aláwọ̀ ẹkùn àjọṣe wa kú tipẹ́tipẹ́ tó inú mi dùn. mo gbàdúrà yìí pé ààrẹ aláwọ̀ ẹkùn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ìlú Òfìkì kò ní dàrú sẹ́lú ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ̀mí rẹ̀ ó wà gbogbogbò ìlú ó wà gbéga ìlú ò ní gbéga ìlú ò ní gbéga lásìkò tí wà yìí. fẹ́ pé gbàdúrà pé orí adé rẹ̀ yóò pẹ́ o ìbáyọ̀ lápẹ́ lágbára Ọlọ́run. orúkọ yìí lẹ́ẹ̀kan sí bàbá. orúkọ mi ni ọba Azeez usman oyetunde jp ní alága ẹ̀rọ fàgbọ́ rẹ̀. ẹ wá ṣojú ṣe é lójú bàbá. yín àwọn fíjì ẹ̀ akínyẹ gbogbo orúkọ yìí fún àwọn tó wù wá nílé. èmi ọba Ìgè Àkànjí Ahmed oníbàdí ọba ti ìlú Akurege. a dúpẹ́ fún Ọlọ́run ọba a lè tún dúpẹ́ lọ́wọ́ ẹnzẹ́lẹ́sì wa ló jẹ́ gómìnà wa Èyí ọmọ Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fún ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀tọ́ àgbègbè ní ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ìlú kálukú. Ọlọ́run ọba yóò máa bùkún wọn yóò sì máa jẹ́ kí ìlú kálukú máa gbòòrò lókè. àwa dúpẹ́ fún Ọlọ́run ọba ààrẹ Gbẹ́ngà Adéoyè tí ó ń gbé ayẹyẹ ìṣẹ̀ǹbáyé Ṣàngó Òfìkì lárugẹ lọ́jọ́ tòní. eléyìí ò ní jáde pọ̀ fún wa o ní agbára Ọlọ́run gbogbo ẹni tó ti ibikíbi yòówù tá a ti wá àtọ̀nà tó jì àti ibi tó wà nítòsí a ó padà sílé wa láyọ̀ o. èmi ọba Ìgè Àkànjí Ahmed onígbàdí ti ìlú Akurege. àsìkò tó bí àsìkò bá tó sẹ́mi náà fẹ́ di ayẹyẹ ọdún àwọn bàbá mi gẹ́gẹ́ bí ẹni tí ó ní òkè ìgbàlè. Ọlọ́run ó lè kó ní ṣe o Ọlọ́run ó sì máa fún wa ṣe ẹnì kọ̀ọ̀kan wá àdìpáná àdìpòpò ló ń bá àrẹ àdìkú ẹ̀mí rẹ̀ ló kó ìlú Òfìkì ó lòkè o a máa rí i o àdúrà wa ó gbà o àníyàn kó o jẹ́. orúkọ mi ni ọba Ìgè Àkànjí Ahmed onígbàdí ọba ti ìlú Akurege. ṣeun púpọ̀. lóyè àgbòrò ti ìlú Òfìkì akíyè o mo fi orúkọ yín kí gbogbo àwọn ọkùnrin ìyálòde mo fi orúkọ tí yín kí gbogbo àwọn obìnrin. ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá àṣà ìfọ̀rọ̀wérọ̀ ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú ìfọ̀rọ̀wérọ̀ ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.